àwa yàtọ̀ sí olóògùn, àwa yàtọ̀ sí onífá, a yàtọ̀ sí babaláwo, ọ̀tọ̀ lálágbo, ọ̀tọ̀ ni ó ń ṣègùn, a yàtọ̀ síra wa. Àgbo ilé ìsìn báyìí, àgbo nǹkan ọmọkùnrin ni nǹkan ọmọkùnrin tó bá da sẹ́lẹ̀ ẹni omi la fi ṣe. Ilé ìsìn báyìí àti pákéjì ẹ̀ Australia náà lílé ń lọ. Orúkọ mi ni Eniola Fagbemi tí àwọn èèyàn túmọ̀ sí sísí alagbo. Ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mí, Ìpàpọ̀ ní Ìtẹ̀síwájú local government. Mo jẹ́ ń tẹ́ pé mo fẹ́ràn nǹkan omi, ewé àti egbò. Mo láìkì sísè. Àgbo yìí ó jẹ́ ń tẹ́ pé mo bá ń lé ni, ṣùgbọ́n mo tún kọ́ nítorí pé gbà tí mo máa fi gbọ́njú mọ̀ ìyá bàbá mi ti ń ṣe ó ti jáde láyé. Mo wá lọ kọ́ lọ́dọ̀ ìyá kan ní Ìbàdàn, ọdún méjì mi kọ́. Ìyá wọn sì kọ́ mi ní gbogbo tinú tòde àgbo. Ọlọ́run sì tún máa ń fún mi ní ìmísí láti tún fi ṣe àwọn nǹkan oríṣiríṣi pé okay mo báyìí ìgbà mi láti ojú oorun, ìgbà mi máa kàn gbọ́ ohùn yẹn pé jẹ ewé báyìí, jẹ egbò báyìí, ṣe báyìí, mu báyìí, tí ó sì jẹ́ tẹ́pá àwọn yóò sì lò wọ́n sì sọ pé ó ṣiṣẹ́ fáwọn. Ẹni tó yẹ kí n kọ́kọ́ fẹ́ àwọn òbí rẹ̀ sọ pé kò lè fọmọ alágbo. Èmi ò sì mọ̀ dí. Mi mọ̀ bóyá ń tán máa ń gbọ́n pa àwọn ọmọ alágbo ni àbí torí pé bóyá kò sáàyè mi wọ́n sà ní kọ́ńkálùkù mọ́ lọ́nlẹ̀ pé torí pé mò ń tàgbo àlè fẹ́ra wa. Kíní yẹn bá mi lọ́kàn jẹ́, mo sunkún gan-an, mò ń ronú mi lè sùn. Kódà mo rò pé jẹ́ ń gbé gbà ń lẹ̀ kí lọ́mọ sọmọ ọ̀dọ́ ọlọ́kà. Wọ́n wá rò pé èwo léwo mi bá sọmọ ọ̀dọ́ ọlọ́kà mi bá tàgbo náà wo jẹ́ mọ́ ṣiṣẹ́ mi lọ jàre. Ṣùgbọ́n kíní yẹn fì mí gan o, ó fì mí because ní téèyàn bá ti fọkàn sí, ọkùnrin téèyàn bá ti fọkàn tán táwọn òbí sì yarí, kò sí nǹkan téèyàn lè ṣe. Èmi náà sì láìkí pé bí ẹ ṣe àwà fẹ́ra wa táwọn òbí méjèèjì wà ní lọ́wọ́ sí ni. Ìyún ò tọ́ o. Kálukú mọ́sá Ọlọ́run ṣàjẹ́ ó fìgbà gbé sí, Ọlọ́run sì gbé aláwòrè tèmi náà kù mí. Mo kiri dáadáa o. Kódà àwọn picture rẹ̀ wà nílẹ̀ tí ń fi mo kiri dáadáa mo kiri gan l'Àbújá yìí. Kódà ohun tí mo fi kiri kì í sọ̀rọ̀ ọdún 3 mo fi kiri o. Tí n bá ló yé mi màá ní irọ́ ni, ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run ló ṣètò gbogbo ẹ̀, Ọlọ́run ló dẹ̀ ní déédéé lọ́wọ́. Àwọn àgbo mi ti lọ sí London, ó lọ sí Canada, ó lọ sí America, ó lọ Australia, àgbo mi lọ Malaysia. Kódà country tó fún mi wà lájú lọ Australia bí a torí language wọn yẹn sí àwọn ní English ń bẹ. So wàhálà wọn pọ̀. Tí customer bá sì ti bẹ́ mi chatting, tí wọ́n bá ti send mi message lórí ẹ̀rọ ayélujára pé àwọn fẹ́ ra àgbo, èmi ò fún wọn price. Máa lọ sọ́dọ̀ àwọn ní DHL. Àwọn DHL máa fún mi ní price iye tí àwọn fi send ẹ̀. A wá gbé lọ sí laboratory kan. Abia House ni laboratory yẹn wà ní ìgboro ní side secretariat. Ibẹ̀ la máa gbé lọ. Wọ́n máa ṣe test fún wa. Wọ́n máa ń pè ní photosynthesis test fagbo. Wọ́n máa wò bóyá àgbo yẹn safe fún mi èèyàn láti mu. Àwọn òyìnbó yẹn náà ó ṣe test fún. Tí wọ́n bá ti wá ṣe test fún wọn, a máa kẹ́ pé tọ̀ àgbo mi lè gun plane o, àgbo mi lè travel out. Yẹn sì package ẹ̀, màá ramp ẹ̀ dáadáa, màá kọ orúkọ country tí ń lọ sí lára, màá kọ phone number ẹni tó fẹ́ gbà, màá kọ orúkọ mi sí, màá kọ gbogbo ẹ̀ sí bá ti kọ́ sí, màá package àníjọ́ 3 ẹni yóò rí gbà. Inú àwọn yóò sì máa ń dùn tó bá ti gbà tán. Mo dúpẹ́ f'Ọlọ́run, àgbo gbè mí torí pé kò jẹ́ kí n pọ́n lásọ, kò jẹ́ kébi ó pa mí, ó gbè mí torí pé mo jẹ̀yà sí. Mo sì mọ̀ pé ń bá aláforítì ẹni máa ń jẹ nǹkan tó dáa. Ṣùgbọ́n ó ṣàkú díẹ̀ káàtó láwọn oríṣiríṣi nǹkan tó yẹ kí n tún ṣe tí kò sí agbára rẹ̀, tí ò ṣàgbára ó lè torí ńgbà míì tí bá fẹ́ rajà mo máa ń lọ ọ̀sàlẹ̀ ni. Ó láwọn oríṣiríṣi egbògi tí mo máa ń rà tẹ́ pé kò sí wọn ní Àbújá yìí, tẹ́ pé mo máa ń travel lọ Ìbàdàn lọ rà. Ṣùgbọ́n gbà tí ò bá só lọ́wọ́ mi ọ̀sọ̀ọ̀sẹ̀ máa travel tí mo mọ fẹ̀mí ara mi wéwu lójú ọ̀nà láti lọ rajà. Mi ń rówó rajà tó pọ̀. Ìgbà míì àwọn tó bá fẹ́ kọ́ṣẹ́ náà kò sáyè fún wọn. And then ṣọ́ọ̀bù náà mi ní ṣọ́ọ̀bù, ilé mo ti ń tajà for now. Bọ́ mo ṣàdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún gbogbo nǹkan ṣá. Alágbo yàtọ̀ sóníṣègùn. Àwọn èèyàn kan máa ń kó wa pọ̀ mọ́ra wa ni. Ọ̀tọ̀ lálágbo, ọ̀tọ̀ ló ń ṣègùn, ọ̀tọ̀ ń babaláwo, ọ̀tọ̀ ló nífá.
àwa yìí báyìí àgbo là ń tà ewé àtegbò là ń lò kò sí bí mo kódà alájọ mo ti ń ṣe kò sí pé bóyá mò ń mú nǹkan kan àbí mò ń ṣe ẹbọ kankan mọ́ àbí mò ń mú nǹkan dúdú àbí nǹkan pupa mọ́ lẹ́yìn orúkọ Ọlọ́run tí mo fi ń pèlú ẹ̀ kò sí pé bóyá wàá ṣẹgbẹ́ òkùnkùn kankan kò síyùn tó bá ti mọ Ọlọ́run tó ń ṣe kò bá jẹ́ mùsùlùmí ní ẹni kò bá jẹ́ kristẹni ó lè tàgbẹ́ kò sí pé ẹni tó bá fẹ́ tàgbẹ́ wàá ṣẹgbẹ́ kankan lẹ́yìn mítìnì àwọn káńsù wa tá à ń ṣe òun nìkan ni so àwa yàtọ̀ sí olóògùn àwa yàtọ̀ sí onífá a yàtọ̀ sí babaláwo ọ̀tọ̀ lálágbo ọ̀tọ̀ ni oníṣègùn a yàtọ̀ síra wa. owó táwọn NAFDAC sọ pé àwọn ó gbà pọ̀ kò sì sí agbára rẹ̀ lọ́wọ́ mi kọ́ lóun rá láàánú dìde sí mi kí n lè rẹ́gísítà lọ́ndà NAFDAC kí lè sẹ́mi tún lo òkè sí.